Kanko 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 anagogo bomaro. Wàdùwàdù ọ̀mọ́là ká ṣiṣẹ́ bí erékò dá nǹkan lè ṣẹ́bọ̀ lè ṣoògùn bá a ti wáyé parí láàárín ṣùgbọ́n ajá tá a wí lọ́nà tí ò fẹ́ ó dájẹ́ ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́nà tí ò fẹ́ ó dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a wí lọ́nà tí ò bá fẹ́ ẹjọ́ ẹ̀ bó ti fẹ́ ṣe ni ẹjọ́ máa ṣe. Àwọn olówó yahoo. Wá ọ̀gbẹ́ni yahoo sí yahoo ìwọ ti ẹ̀ ń bẹ̀ gbogbo ẹgbẹ́ ń fàyàwọ̀ oníwò lè fẹ̀yìn wọ̀ wá pẹ́ ń bẹ̀ kí ló dé. Nǹkan tó kàn dùn mí ni pé nígbà tí irú àwọn ilé bá bẹ̀rẹ̀ sí jí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀yin irú yín ò ní sí ń bẹ̀. Fi bẹ́ẹ̀ lẹ̀ wo ọlọ́mọ àmọ́ àfààní kò ní ṣẹ́jú ọmọ lékè èmi gan desperate bí mo ṣe wà ẹni tí mo lè ṣe láti lówó owó la máa ń sọ owó fi bẹ́ẹ̀ lẹ̀ o. Òfun ni lédi ẹ̀sìn odidi ẹran lọ́wọ́ ẹni báyé bá fún ní fìlà lásán wọn á gba odidi orí. mo sì fún mo sì pé àṣìjọ charge lálẹ́ náà a máa charge lálẹ́ kò sí wàhálà a máa charge kò sí problem máa sọ̀rọ̀. Aya bàbá mi máa lọ lè fọ̀nà wa o. Aya bàbá mi máa lọ lè fọ̀nà wa o. Láyé. Bàbá Elédùmarè ló lè fọ̀nà mi. Lọ́gbàlọ́gbà yéyeye o lọ́gbàlọ́gbà. Lọ́gbàlọ́gbà ẹ̀rọra o. Lọ́gbàlọ́gbà yéyeye o lọ́gbàlọ́gbà. Lọ́gbàlọ́gbà ẹ̀rọra o. Ẹ̀dá ti lọ́gbà ó ti tẹ́ra rẹ̀ lọ́rùn. Ẹ̀dá ti lọ́gbà ó ti ṣera rẹ̀ léṣe. Ẹ jẹ́ ká lọ́gbà rere sílẹ̀ jọmọ wa. A ó gbà lọ́wọ́ aláìní fẹ́ni tó ní o nípasẹ̀ ẹni tó ní láláìní má dìde torí ọ̀pọ̀ èèyàn láṣẹ dá ẹ lọ́lá o lórí tàríkà tàbí èbùkún ẹ mọ́bọ̀lá lọ́mọ aláìní lójú dákun má ṣe fìyà o ọmọ aláìní bàbá ó ló gbàdúgbà gbàdúgbà ó gbàdúgbà ó mama. Tẹ́ bá rí ẹṣin tí kí tó àti who cares. Tọ́ àwọn boys lọ. Àrò ṣí táwọn boys ẹgbẹ́ wa, àwọn boys bẹ́ẹ̀. Nípa ìtọ́ ṣe ń lọ́wọ́. Owó burúkú ó ń bẹ lọ́wọ́ àwọn boys. Ṣé rí gbogbo àwọn guys tí wọ́n ń wò yẹn? Mélòó làmọ́ṣẹ́ tó ń ṣe nù wọn? Sori, ó dà pé irun ẹ̀ tó kù yẹn. Kò jẹ́ kí atẹ́gùn kó fẹ́ sí ẹ lọ́pọ̀lọ́. Ìjọba tó bá ń ronú as a jet age boy ò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Sọ fún mi èèyàn mélòó ní ayé yìí ló ń ṣiṣẹ́ ìgbé iṣẹ́ àṣekára hard work kó tó rí owó ó lè ní gbogbo wájà. Kódà wọ́n ń ṣiṣẹ́ wọn ro iṣẹ́ òun ò clean náà. Ó ti gbàgbé ìyá gbàgbé òṣì mi ò ráyè òṣì torí èmi o èmi bò yóò bò èmi bá yọ̀ fún ara mi ọ̀nà kan náà
nǹkan kí nǹkan ife èèyàn máa ṣe ń lé ayé yìí láti fi ní owó òun máa fi ní. wọ́n sọ báyìí ṣé ìgbà tó máa ń spray tó máa ń náwó lẹ́yìn rí pàtí yẹ̀ bá dé ẹ̀ kí n rí. ìyá dé bàbá ń pè kí n fún ẹ lówó. jẹ́sìn kan fún ẹ sọ pé orúkọ burúkú àbíkú ló sọlẹ̀. orúkọ eré sọ̀jú rà fàdákà lọ. tani jẹ́sìn kan fún ẹ torúkọ bá bàjẹ́ àfọwọ́ túnṣe. ẹ kí mọ̀ ẹ ṣe fi alẹ̀ ẹ fi alẹ̀. ẹ sọ pé ọ̀run wa ìdájọ́ ń bẹ lọ́rùn. lọ́nà ṣé wọ́n ti dọ̀rùn rí. ẹ jẹ́ ká fa àwọn tó ti lówó wọn lẹ̀ ká struggle fún tiwa. lọ ẹ̀rọ. ṣé wọn fẹ́ wọn. òde dùn èèyàn tó tójú ogun dé tó lòun pa èèyàn mẹ́fà lójú ogun tó tún wá délé tán tó pààyàn mẹ́fà láyé òdílé pápápá ó tún wá tẹ ọmọ adìẹ mẹ́fà pa àti ẹ̀wà rí tójú ogun ṣé tilé ń kọ́. yẹ́sù ọ̀rẹ́ mi. They try láti fún wọn ní 2 times. Exam ti dé tán. wo wá lé jẹ́ kí n sọ fún ẹ ṣorí èèyàn tó ń kàwé òun ló serious ṣorí èèyàn tó wá pass òun ló mọ̀wé tó wá rí àwọn tó mọ̀wé òun ló mọ̀wé. Bọ̀tọ̀ náà máa ń dín gbà mí o. ìyẹn lèmi ò fẹ́ gbọ́ o èmi ọmọ tí yàrá tó fọ̀ dáràn pọ̀ ìyẹn ni kò má sọ wo àwa ti gòkè odò kàkàrà tó já ṣọwárí abẹ́rẹ́ tiwa á ti lọ tètè kọ́nù kó tó di lọ. Ẹ ṣàròrà ṣe ara ló ń fàbọ̀ sí o. jọ ṣó bó ṣe ń wò wá bá mi sọ fún nǹkan táwa ní òun là ń polówó tàǹtà káàkiri òun là ń tà ṣó wá rí nǹkan tá a níyẹn ṣó ń gbọ́ bí mo ṣe sọ fún ẹ yẹn òun la fi ń wà nǹkan tá a nìyẹn. ọmọ. so kò ní jù báyìí lọ. èmi fẹ́ máa mú forward ní ọ̀rẹ́ mi. má bá mi ọ̀rẹ́ sọ̀rọ̀ kò já sí ni kò já sí ṣe ìṣẹ́jẹ́ rẹ̀. ṣe mọ̀ pé kò sí wájú kò sí lẹ́yìn àfọlọ́hún so wàá manage ilé ìfọ̀ náà. Owó mi ò lè ka gbogbo ẹ̀dá tí mo fẹ́ rà. mo mọ̀ pé kò lè tó ẹ̀ nǹkan tá a máa ṣe ni pé màá send sí ẹ tó bá di next weekend ṣá before weekend màá ti rówó màá send sí ẹ má wọlé. Ẹ mọ̀ pé àná tí yóò bára èèyàn ti ní problem lórí ìyẹn ni mo dẹ̀ gbọ́dọ̀ ra gbogbo all health ẹ̀rù nìyẹn o. wo má jẹ́ kí rẹ́rẹ́ rún ṣé kò yẹ ń sìn má jẹ́ kí rẹ́rẹ́ rún kí ni máa ṣe nígbà tí yóò sòwò ńlẹ̀ gbogbo owó tó wà nílé pátápátá everything òun ló gbà ẹ́ máa jẹun lálẹ́ máa wọ mọ́tò máa fi ṣe jámájámá lọ́lọ́la gbogbo nǹkan tó wà níbí ńlé náà lòun kó lọ yẹn so má jẹ́ kí rẹ́rẹ́ rún nǹkan tó máa ṣẹlẹ̀ ní sórí tó bá ti ń dé school báyìí àwọn handouts tó jẹ́ core course àwọn ló máa kọ́kọ́ fowó rà sórí àwọn elective nǹkan yẹn fáwọn yẹn lẹ́nu tí n bá ti send sí ẹ ní weekend ìsídà kí n pè ẹ ọ̀ kí n wá báyìí ní school máa fún ẹ lówó o lè lọ sẹ́tù yẹn but for now lọ sẹ́tù àti pé tó bá kàwé ẹ lecturer wo ló máa fẹ́ lẹ pé tó rá nítorí kò round out lọ manage yẹn náà jọ lọ manage ẹ. sẹ́ǹsì ẹ máa sẹ́ǹsì ẹ kò sí pé fọkàn rẹ balẹ̀ owó nǹkan fọkàn rẹ balẹ̀ sẹ́ǹsì ẹ. Wálé náà rí gbogbo sàsókè sàsódò ká tó sanwó ilé ló sanwó skul sí
tí èèyàn bá ń ṣe gbogbo wàhálà báyìí tí ò tiẹ̀ síbì kan tí ìrànlọ́wọ́ ti ń jáde ó máa ń kúnyàn lápá. So láti fi supplement ìwọ̀nba ṣíńjì kéékèèké tèmi náà rí tí ó jẹ́ pé síbẹ̀síbẹ̀ àwọ̀ òkájú ìlú náà ṣe fẹ́ kí ìwọ náà ronú anything tó bá lè ṣe whatever tó bá lè ṣe láti fi make owó kọ̀ọ̀kan lè fi support mi náà ni obìnrin ni ẹ́ ó lè dùn wò ṣe fẹ́ kó lo nǹkan tó ní láti fi get nǹkan tó ní. Bedrooms are looking here about 4 and 3 bedrooms one solid. Then minus without big use, you know, very construction things. Looking at it next week. I mean, sure, okay. Ayo. Yes. Ọ̀sẹ̀ kẹta tó kúrò nílé Maria. Tí mo dẹ̀ mo bá ṣe jọ wà. How come? Báwo ni gbogbo ilé ṣe sáré jẹ́? Iṣẹ́ wo ló ṣe? Ṣe jẹ́ sọ́kọ̀ ṣe rí. A máa ń sọ wípé ẹni tí ó bá wọn tẹ́ gẹ̀ẹ́tì là wá sáré lọ. Àti pé iṣẹ́ kọ́ ló gbó àlùbáríkà ló ṣe kókó. Àbúrò mi yẹ tí ẹ sọkọ fún ẹ. Mo kọ ṣe 1 or 2 deals ní after that mo kúrò ní. So àmì ọlọ́run lè ṣe àmì sí àdúrà mi nígbà. Àbúrò yẹ. So máa ń drink. Drink over and buy your free drink. 3 weeks ago, we continued disappear and started to village. How come? Kọ́lé, ó wọ́n kan, tọ́rọ̀ bá sọ pé ó ti yá nìyẹn. Gbà, ṣórí, Báyọ̀ tẹ̀ mọ́ táìmù yẹn, ó ti yàtọ̀ sí Báyọ̀ ti sìn ilẹ̀kùn ìrèmí ọlọ́run ti bá mi ṣe. Àbí ṣé ẹ gbọ́ pé orúkọ mi wà nínú newspaper àwọn wà fún fraud? Ẹ̀ẹ́dẹ̀ wá pàdé ní police station. So that means mo wà legit. There's nothing, shady nípa business tí mo ṣe. Ṣé so just forget it. Ọlọ́run sọ pé ó ti yá mi. Ìjọpọ̀ náà ni. All right. Ṣórí ipò tó fi mí sí tájọ́ wà ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kó tó kú òun ni mo ṣe wàdí sí. So please help me kí ló náà tiẹ̀ kúrò ní ìyá yìí díẹ̀. Please. My help it. Alright. My help it. Má fẹ́ kó jókòó kó ronú bóyá business tó bá ti ṣe. No matter how huge the capital, ṣùgbọ́n my finance. Yeah. Ayo. Business will you ever ṣe within 3 weeks to máa fún yàn ní gbogbo ilé. Ìwọ kọ́ ló làwọn cast over time. Wọ́n láṣẹ ọlọ́run. Ìwọ ló dẹ̀ ní building yìí. So ṣé business ló ṣe within 3 weeks tó fún ẹ ní gbogbo ilé? Look here, Bayo. Ro bá ṣe jọ wà, bá ṣe jọ bẹ̀rẹ̀. Surely anything ni mo lè ṣe. I can do anything. Tó bá ṣáà ti máa yọ owó, please tell me. Nǹkan tó ṣe lọ ju business lọ, it's more than business ọ̀sẹ̀ mẹ́ta ló máa fún yàn délé. Please. Anything? Yeah. Well, in that case, to what is apologize. Yeah. That's not See what I did? Gbogbo nǹkan tó wà nínú everything. Gbogbo nǹkan tí mo rí tó jọ mí lójú lẹ́yìn. Mo rí Báyọ̀. Irọ́ ni. Níbo? Mo fẹ́ jáde sí junction. Mo kàn rọ ẹni náà tó páàkì mọ́tò sí mi lẹ́gbẹ̀ẹ́. Mọ́tò?
ó bá di Báyọ̀. O ní láti di Báyọ̀. Báyọ̀ ti di big boy. In short, mo wà surprised. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu jù ń bẹ̀ ni pé Báyọ̀ ní ìwọ̀n mọ́tò kan sílé òní. In short, ó ní ọ̀dọ̀ wa lòún ń bọ̀ tẹ́lẹ̀. Nígbà tí máa délé Báyọ̀, duplex ní Báyọ̀ lọ rà. Ó ra odidi duplex pa tó bá wọnú ẹ̀. Tó bá wọnú ẹ̀ wá kí ajé kó kalẹ̀. I don't know. Within that short period, bí Báyọ̀ ṣe sáré make it bẹ́ẹ̀. Although àti ìdẹ̀nà mo ti mọ̀ pa kíkanjú ọmọ kan ni. You see, but ètò wa jẹ́ olórí ibẹ̀ ni pé ó lóun máa help me. Ó lóun máa introduce me sí business tó ń ṣe. You know, that means pé bóyá in the next 3 weeks or 4 weeks, àwa náà kúrò condition tá a wà. Irú business wo ló ń ṣe? Káràkátà náà ni. Yorùbá business náà ni káràkátà. Kí ni wọ́n rà, kí ni wọ́n tà? Really, mi tí mọ the actual business tó ń ṣe. But clean business ni Báyọ̀ lè ṣe anything tí ó bófin mu. Clean business ló ń ṣe. Business wo lèèyàn lè fi make láàrin ọ̀sẹ̀ mẹ́ta? Tó tóbi tó bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Business yẹn ò clean o. Ẹ ní láti wà very careful pẹ̀lú ẹ̀yin. Wàndé, ṣé o fẹ́ ká kú sínú ìyà yìí ni? Nígbà táwa mẹ́ta ń gbénu ilé, yàrá kan yìí àjọ ń lù ú gbà yẹn. Ọlọ́run dẹ̀ gbé dìde nìyẹn, ó make láàrin wa. And the most important thing ni pé ó make tán kò gbàgbé wa. Ó sì tún wá wá. Ó sì tún ready àti introduce wa sí business èèyàn mélòó ló lè ṣírú ẹ̀. In short, ọmọ ìyá èèyàn gan-an tó jẹ́jẹ́ èèyàn ò lè ṣírú ẹ̀ fún yàn, kò lè nà tán bẹ́yẹn fún yàn. Síbẹ̀síbẹ̀ ò ní kí n tún wà careful pẹ̀lú ẹ̀. À ń gbàdúrà k'Ọlọ́run gbé aláàánú dìde fún wa. Ọlọ́run wá gbé kan dìde. Kò wá ní ká tún máa wà careful pẹ̀lú mi. Look here, má jẹ́ ká rò lọ bó ṣe ń rò yẹn. The business is clean. Gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá ẹ̀, gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ nílé ẹ̀ báyìí ló mú mi wọ̀. I saw everything. Kò sí nǹkan tí ó clean gba business yìí Báyọ̀. Tèmi ni pé ẹ máa ń pẹ̀lú ọ̀bọ̀ ìjẹkùn. Òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà, ó sàn jù ilẹ̀ tó kún fún ọ̀rọ̀ àti ìyọnu lọ́rùn. Ó, Wándé, jẹ́ ká fòkèlè gbígbẹ sílẹ̀. Àtọ̀rọ̀ àti ìyọnu, jẹ́ ká separate àwọn méjèèjì. Gbọ́, a ní ká má jẹ oúnjẹ ọ̀tá ẹni. Ọ̀rẹ́ ẹni ló kọ̀ tí ò fún ni lóúnjẹ jẹ. Bẹ́ẹ̀ ebi ń pa ni. Ọ̀tá ẹni wá gúnyán, ó sì bẹ̀, ó ní ká wá jẹun. Á wá jẹ́ kí bí pa wá kú ni. Tọ́rẹ́ ní bá mọ̀ pé òun fẹ́ ká jó oúnjẹ ọ̀tá ẹni, ó fún ni lóúnjẹ jẹ. Ẹrú tí ìkìlọ̀ pàtàkì táwọn òbí wa máa ń ṣe fún wa, pàápàá ìyá wa. Pé ká rántí ọmọ ẹni tí à ń ṣe nínú gbogbo tí a bá fẹ́ ṣe. Tèmi nìyẹn o. Èèyàn fẹ́ ní fọ́rọ̀ o, orí ẹni ló yọ ní. Nítorí pé ẹni ẹlẹ́ni ní kọ́lé fún kán, ẹni ẹlẹ́ni ní rọ́pà kàbáṣọ̀, owó olówó lè gún ná, aṣọ aláṣọ lọ̀gá dàbúrà, tíkítọ̀pẹ̀ ní ṣàánú yèrè. Ẹ wò ó, ẹnìyẹn ò, ẹnìyẹn ò, ẹ wò, ẹ wò ó. Kó fún alájẹ rẹ. Bàbá. Ta lálájẹ? Wò ó, alájẹ rẹ ńlàjọ̀nú gbóngbòrò ó lò fún ọ, ní ó lo ẹlẹ́dàá rẹ̀ àti ìràwọ̀ rẹ̀ fún ọ. Obìnrin ló sì gbọ́dọ̀ jẹ́.
nítorí pé ọkùnrin ni ọ́ bọ́ bá ṣe obìnrin ló fẹ́ ṣe báyìí ní ìsìn ọkùnrin lálájì rẹ̀ gbọ́dọ̀ jẹ́ nítorí pé ẹ gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀. Bàbá jọ lájọṣepọ̀ kí ni the next thing tí màá ṣe. lẹ́yìn ọjọ́ kẹfà tẹ́ ẹ bá ti jọ lájọṣepọ̀ ọ wà padà wá sí ni a wá ṣe àṣekágbá ètùtù rẹ̀ fún ọ mọ́jú ọjọ́ keje ọ parí sórí obìnrin tí ọwọ́ rẹ̀ bá ti ba owó yìí obìnrin tí owó yìí bá bà lọ́wọ́ báyìí ọ parí iṣẹ́ dáhùn lára rẹ̀ nù ó sì rìn ọkàgbá kò mo ti wí ọrìn ń jọ ibi ń pọ̀ nà mí obìnrin láyé kì í kò yé ọ bí ọgbọ́ ó yé ọba ọdún ẹ ó jèrè ó jèrè lẹ́nu. Yeah, sorry. Ọ̀rẹ́ ti di ayọ̀. Tó bá máa fi di in few weeks nísìn. Wọ́n náà máa dàgbòrò ní wọ́n máa spend lots of cash. Báwo la ṣe máa get obìnrin? Obìnrin? Ó lóbìnrin ni. Ó lè lo olóbìnrin kankan lọ́wọ́ lè lóbìnrin kankan bí abẹ́ àbúrò ẹ̀ girlfriend ẹ̀. Kí ni tó ń lè rẹ̀ sí báyìí? Àlọ́ kí ni gbogbo èmi ò ṣerú yẹn. Ṣé rí ọ̀rọ̀ obìnrin kékeré ni? Gba àwọn ọmọ tó jẹ́ pé owó ti ba àlámọ̀ ni wọ́n jẹ́ yẹn. Àwọn ọmọ yunifásitì àwọn ọmọ aṣẹ́wó ni kò tá bá fi wọ́n ṣe nìyẹn. Màá pe Kúnmi. Kọ́ lára àwọn boys tó wà lọ́dọ̀ bàbá yẹn. Màá pe wọ́n ló máa ṣe arrange gbogbo ìyẹn. But okay. Màá pe. Yeah. Hello? Yeah, Kúnmi báwo ni? Mo fẹ́ rí ẹ̀yin. Bẹ́ẹ̀ni. Ó ṣàwọlé mi. Ẹ̀kọ́ mi lára ń sin sí ṣùgbọ́n. Alright. Ó ṣe. Ó ti mọ̀. Yeah, good. Báyọ̀, now ṣé kì í ṣe pé èmi máa fi ọwọ́ ara mi kówó ìṣe. Tí bàbá ti jọ ti ṣe gbogbo ìpèsè yẹn sínú owó fún mi ló wá ṣe gbogbo ẹ̀. Ó dà ṣe fúnra ẹ̀ tó wá ṣe. But tí that means pé in the next 3 weeks èmi náà àbí tó kò bá jẹ́ tọ́lọ́ ṣe. Yà kí ló wà lọ? Jẹ́ kí á ti ọkọ ṣe kó mi bí náà tó kù mí. Kò sí nǹkan tí mi lè mú tó bá ti yanjú. Hello bàbá, kí ló ń ṣẹlẹ̀? Oh, ẹ fẹ́ rí mi? All right. Màá join in the next 5 minutes. Màá join in soon, very soon. All right, all right, all right. Hello? Jide. Hello, what's up? Níbo ló wà? Nà mú wa ló store. Ṣé o lè bá mi lórí èkó sínsìnsìn? All right. Iṣẹ́ ti dé ọmọ mi ó ṣe èrè ìbàdí mi ó ṣe.
má pẹ́ máa rí tẹ̀. Ó yá àná mo bọ̀ sí mo bọ̀. O ti ní iṣẹ́. Ọ̀rẹ́ mi ò miss working. Try láti ẹ̀ tí máa já sí ilé nǹkan kan. One day, já sí o. Ọkàn waste time máa rẹ̀ òfin àjẹrà ẹ̀ nothing sake. Bọ́lú dènà ẹ̀ ṣá. Bọ̀ tó bá yọ, kò ní problem. Ọkàn máa fi kú lọ máa wà lórí ọwọ́ ẹ̀. Ọmọ tó máa ń ṣe é tí kò ṣeré jáde kó mọ WhatsApp. Àwọn big girls wọ́n ta tán pẹ̀ tó fẹ́ rí àwọn big guys, big men. Wọ́n fọ́kọ̀. Mi ti máa fẹ́ dùn báyìí. Máa kàwé. Nítorí pé fẹ́ di professor. Láti sọ jí o, láti mọ nǹkan tó ń ṣe lò. Anyway, Monday, tó bá yọ, màá jẹ́ kó mọ̀, màá jẹ́ ń bẹ̀ nínú nǹkan pé mi ò sí ní tí màá tẹ̀lé. Ó ti máa yọ náà mo trust. Ó take care rẹ̀. Ṣé o fẹ́ kí ìwọ náà ronú anything tó bá lè ṣe, whatever tó bá lè ṣe láti fi make owó. Ìṣẹ́ra rẹ̀ lè ṣe. Ẹ jẹ́ ká ló bá rere sílẹ̀ tó mọ́ wa. Àwọn lè jẹ́ náà. Ẹ̀yìn wá ọ̀la. Ó ló gbà. Ẹ̀rọ ló gbà. Ẹ̀rọ rà jẹ́. Ló gbà. Ẹ̀rọ ló gbà. Ẹ̀rọ rà yé jẹ́. Ló gbà. Ẹ̀rọ rà. A ó gbà lọ́wọ́ aláìní fẹ́ni tó ní o nípasẹ̀ ẹni tó ní aláìní má dìde. Torí ọ̀pọ̀ èèyàn láṣẹ dá ẹ̀ lọ́la o. Hello bàbá. Ó ti wà ń bẹ̀. Mo ti fún lówó. Everything was settled. Everything settled. Okay. All right. Settled well. Okay. Ó dáwọ̀. Èṣù má ṣe mí, má ṣe ní kankan, ibi ó ti ń bọ̀ ni ó lọ. Èṣù má ṣe mí, má ṣe ní kankan, ibi ó ti ń bọ̀. Kí ló wá ló tẹ? Aṣẹ́wó. Òun ṣaṣẹ́wó. So pẹ̀lú gbogbo struggle mi kò lè lọ school ìṣàṣẹ́wó ló ṣe. So nǹkan tó túmọ̀ sí nìyẹn, nǹkan tó interpret sí nìyẹn pé mo ní kò lo nǹkan tó ní ò kì í ṣe brain ẹ̀ pé use your brain, nǹkan tó interpret sí ní pé kò lo body ẹ̀. Àbí wọn náà gbé wá síbí? Ìwọ ni Kúnmi gbé wá bí? Ìwọ ni Kúnmi gbé ayé ẹ ti bàjẹ́. Owó náà fún ẹ̀dá. Ó yá, àkó. Ti bá yá rẹ jẹ́. Oya, mama lọ. Ilé straight. Owó. Bàbá wa fọ wá. Ó wà ní báyìí. Náà owó yìí ti wà lẹ̀. Báyọ̀. Mo wà lẹ̀. Báyọ̀. Báyọ̀.
kí ni ìtumọ̀ gbélé. Ìwọ sọ fún mi lẹ́ẹ̀kan ò ní a lè lo àbúrò mi o wá lọ plan pẹ̀lú Báyọ̀ àbí kí ló porúkọ ẹ wá lọ gbé àbúrò mi sínú ilé ẹ kó fún àbúrò mi ẹ kó fún wa ní ẹ wá lọ gbé sínú hòtẹ́ẹ̀lì. Dúró kò yé mi o ṣé Wándé ń ṣaṣẹ́ o. Ó ṣe mọ́ Wándé ni ló ṣe mọ́ ni àbí kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ yẹn. Lókè ẹ̀ wo mo ti gbowó lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ti ní kó máa lọ lé so now nǹkan tá a máa ṣe ń sìn ni pé wàá pé kún mi yẹn kí ló porúkọ ẹ̀ a máa kó fún kó lọ arrange ọmọ ẹlẹ́mìí wa tá a máa lò simple and short. Sórí gbogbo èyí tí ò ń sọ yẹn kò possible sórí owó yẹn ti wà lọ́wọ́ yàbí. ẹ ká ronú kan tá a máa ṣe sí pápá sí. àwọn ìmọ̀ àwọn ìpariwo bẹ́ẹ̀ yẹn tó ń ṣe fún nítorí ìgbà tó ti wá sílé yìí tó ti mo ti mọ̀ kó ní bàdàn rárá ó tó nìyà nǹkan tí mo ṣe tó wá successful fún mi wọ́n wá ṣe fún wọn wọ́n àbúrò ẹ̀ náà lọ́pọ̀ tó ń gbówó kò màtà tó ọwọ́ ẹ̀ tí wọ́n yìí ṣe gbà lẹ́yìn tó lọ ná owó àbúrò ẹ̀ iṣẹ́ ti wọ̀ lára. máa fi àbúrò mi ṣòwò. àbí o ti fi àbúrò ẹ̀ ṣe owó kò possible kò possible máa ma ṣe máa mú kò possible. lókè sórí ìbọ̀dé ìfẹ́ ká ṣe sí jẹ́ ká pe fún mi ọ̀wọ́ tẹ̀lé ká kówó yìí fún ó lọ fi sùúrù gbé ọmọ ẹ̀yẹ ní ìwà tá a máa lò sórí pé ká lu àbúrò mi gbàgbé ẹ̀ kò possible. kàyédè ó rà pé etí ẹ̀ ti di. sórí àtijọ́ tí mo ti meet yẹ ni mo ti mọ̀ pé bad luck wà lára ẹ̀ bad luck gidi gidi bọ́lá rẹ̀ wá ó ti délẹ̀ tán sórí level yìí kó ní kálukú kó gbé ẹrù ẹ̀ dání ọ̀tẹ́ ni mo gé fún ẹ o lẹ́yìn kó lọ ṣe kíni kó lọ máa náwó o ti fi àbúrò ẹ̀ ṣògo nìyẹn same gbàgbé ẹ̀. ìwọ́de kọ́ ló ṣiṣẹ́ yìí bàbá tó ṣiṣẹ́ yìí mò ń lọ padà bá ó dẹ̀ máa reverse ẹ̀ I am telling you and if the worst come máa fílẹ̀ mi ò ní ṣe mọ́ ọ̀ràn wà ń bẹ̀ ni ebi wọn gbóhùn kan báyìí ló fẹ́ kó mi sí ìbá ti má ṣe mi ò mọ̀ pé ó dẹ̀ ń pa lówe lẹ́ẹ̀kan mo rò gbóhùn ṣeré ni mi ò mọ̀ pé nǹkan tó take serious tó bẹ́ẹ̀ ni. nígbà pé nǹkan tó yí sí láti wá sílẹ̀ mi lọ́dọ̀ kìnìún àwọn ó sọ pé kò ṣe ẹ̀ look o máa gbọ́ jẹ́ kí n lọ bá àbá yẹn whatever tó bá I will get in touch. ẹni mi ṣe lẹ́yìn kó lọ náwó ẹ̀dẹ̀ oṣù làtẹ́pà àbúrò ẹ̀ náà wọ́n á gbé wọn á gbé ìgbèrè fọ́ọ̀kà ìmọ̀wọ́ ìṣá. tí kò bá lè ṣe mọ́ màá. wọ́n ti sọ̀rọ̀ wọ́n ń fi ọ̀rẹ́ wọn kì í sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ẹni tó bá rí yín tí ó sà tòbí akọ̀dá onítọ̀hún àti ìwọ àti ṣayọ̀ àṣìlọ́nà àgbèrè. má sọ fún mi pé olówó ìṣiṣẹ́ tí mo gbé fún ẹ ṣá. ṣé o ṣì Wándé níjọ́ pé ẹjọ́ mi mo jáde tí mo ti mọ ṣiṣẹ́ tí mo ti fẹ́ gbowó mi tó o pè mí pẹ̀lú fóònù orí burúkú ẹ yẹn pé kí n gbéṣẹ́ fún ẹ o sọ owó ìṣiṣẹ́ yẹn àbí owó pé kí n gbọ̀yẹ kí n gbà fún owó ìṣiṣẹ́ yẹn olórí burúkú ló gé yìí o olórí burúkú gidi ni ẹ o ò lè ṣorí rẹ mọ́. ìwọ yóò ní ṣorí rẹ o ò lè ṣorí rẹ mọ́. iṣẹ́ ìwé rẹ iṣẹ́ òṣì tó gbé fún mi. èmi gbéṣẹ́ òṣì fún ẹ Wándé iṣẹ́ òṣì. ìyá tó máa jẹ kúrò tí ń jẹ yẹn o ṣe bẹ̀rẹ̀ ẹni. nígbà tí wọ́n náà fẹ́ rí yín ni. ọ̀nà fẹ́ rí mi ló wá mú ọbọ̀ wá bá mi ń bí. bọ́ bá jẹ́ ìgbà tí mò ń já ewé tí mo gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní kẹ́ni sọ̀rọ̀ ńkọ́ wọ́n ti máa mú ọbọ̀ náà nù. kọ́ padà lọ sílé ní ìsìn kíá ọ̀bọ. ẹlòmíì bá tún wọlé ní ìsìn kó tún máa mú ọbọ̀.
wo ọ̀rẹ́ wa má ṣàròyé kankan gbogbo ohun tó ṣẹlẹ̀ nílé yín pátá mo ti rí ọ̀ya kó o padà lọ sílé ní ìsìn kó o lọ bá alájẹ rẹ sọ̀rọ̀ lọ sílé ní ìsìn kó o lọ bá alájẹ rẹ láṣepọ̀. Bàbá àbúrò mi ni. èwo bìnrin ni àbí n ò sọ fún ọ tẹ́lẹ̀ wo ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ arọ tó bá gbọ́n ni o. Bàbá ṣé bíi tàbúrò mi wá ni alábúrò mi ni ọmọ ìyá wọn bàbá ni wọn òun ni wá òun gangan náà bí lé mi bí ilé lò anyway ṣẹ́rí bí mo ṣe bá níbi tí mo ti bá lèmi ti gba owó ọwọ́ ẹ̀ so mo dẹ̀ kó wá báyìí pé ká wá nǹkan ṣe sí ká wá ẹlòmíì ká dẹ̀ ọ̀rọ̀ àkó fún ká lò simple. ọ̀kàrẹ̀ láì òkú làákàyè ìmọ̀ràn rẹ dáa àmọ́ kò ṣeé tẹ̀lé torí ọmọ yẹn ti rìn òwò ọjà aṣọ òkú ọmọ yẹn mọ́ níwọ̀n ìgbà tí ọwọ́ àbúrò rẹ ti ba owó ẹni ọwọ́ rẹ bá sì ti kan owó òun lálájé rẹ àǹjọ̀nú gbóngbòrò sì ti fò tẹ̀tẹ̀ kọlọ̀ ṣe ń tọ́ bá ṣe pẹ̀lú àbúrò rẹ. Bàbá ṣe rí bóyá kẹ́ consult gbóngbòrò ẹ sọ fún wípé àbúrò mi gangan ẹ̀jẹ̀ mi ni ẹni tí ni alájẹ yẹn kó wá nǹkan kan ṣe sí i ṣe rí anything tó bá fẹ́ gbà èmi rẹ́dí àti fún any other thing tó bá fẹ́ gbà máa fún kó bá wá nǹkan ṣe sí ká change ẹ bá mi tù ẹ bá mi. èwo bìnrin ni wo kò lẹ́rọ̀ kò sí ní tá a lè ṣe sí. Bàbá so kò sí nǹkan kan tá a lè ṣe sí. wo kò lẹ́rọ̀ kò sí ní tá a lè ṣe sí kò sí ní tá a lè ṣe sí o. ẹ wo bàbá tó bá ti jẹ́ pé kò sí nǹkan kan tá a lè ṣe sí. mi ò ṣe mọ́ o ò ṣe kí ni mọ́ ṣìgìdì rẹ fẹ́ ṣeré ẹ̀tẹ́ ó ní wọ́n gbé òun rodò rọwẹ̀ wo ọjọ́ mọ̀jẹ̀ kọ́rọ̀ rẹ dàbí ti akíni gan tọmọ rẹ̀ kú òun náà tún ya wèrè wo ara ń tẹ̀ mọ́ sọnù tẹ̀ mọ́ sọ pé òṣàbò ò lè gbè yín kó ṣe yín bó ṣe bá yín bíi tòṣà bíi tàǹjọ̀nù gbóngbòrò kọ́ báǹjọ̀nù gbóngbòrò ọ̀bá gbé èèyàn a sì tún sọ di rádaràda ọjọ́ tètè lọ ṣe tọ́ba ṣe. Bàbá ikú wèrè ọmọ pé wò ni wo ọjọ́ yìí lọ ṣe tọ́ba ṣe ń bẹ̀ torí gbóngbòrò yìí mọ̀ ní sùúrù fún èèyàn tó bá yìí. bàbá kí ni a ṣe lọ bá àbúrò ọmọ tí ń ṣe ṣé ìdúró jábúrò rẹ ọ̀dà mọ́ ọ lọ ní ìwé ìrọ̀rùn lè ṣe ní bárabalẹ̀ náà lọ́jọ́ ọ̀dọ́. èṣù má ṣe mí má ṣe ní kankan ibi ó ti ń bọ̀ ni ó lọ. èṣù má ṣe mí má ṣe ní kankan ibi ó ti ń bọ̀ ni ó lọ. èmi ò gbèrò ìkà. ẹnikẹ́ni. ọmọ ẹkún bí omi gàrí látàrọ kí ló ṣe é kí làkọlé ìṣòro ẹ gangan. kí ló dé. ní tí mo kọ́ tó sún mi síbẹ̀ mi ò mọ̀. wọ́n ṣe HIV test ni mo bá lọ ṣe. mo gbọ́. positive ni wọ́n ti gbẹ́jọ́
bọ́ mo tún lè gbàdé HIV. Orun mi. Sọ fún mi náà. Báwo gangan ló ṣe kó? As in, ọ̀nà owó gangan ló gbà. Báwo ló ṣe kó? Báwo ló ti ṣe máa ń kọ́? Nǹkan tó jẹ́ kí èmi máa béèrè ni pé wọ́n ní tí èèyàn bá báyọ̀ lo blade èèyàn lè kó. Wọ́n sọ pé tí èèyàn bá tún lo abẹ́rẹ́ èèyàn tún lè kó ni mo ṣe ń bí ẹ̀. Ṣayọ̀ ṣàmọ̀ṣe tá à ń ṣe. Tú sẹ́ẹ̀tì ń tẹ̀mí. Ṣayọ̀, mo ti jọ dídí màálù, mo ti dópin ẹran jíjẹ. Tèmi ti bá mi. Gbogbo àwọn tó ní kíní ìlú àwọn ọ̀dẹ́ ìgbélé ayé tó ń ṣe nǹkan dáadáa. Ó sì lè ṣe nǹkan dáadáa láyé má sùn. It's not the end of the world, you know. Stop crying, it's okay. Má sùn kún mọ́. Ṣayọ̀, this is the end. No, it's not. It's not the end. It's not the end. Ó wá jẹ́ kí mi kan wá ronú ara mi báyìí. Torí pé ikú tó ń pojú gbẹ̀yìn òun ńlá ló ń pa fún ni o. Èmi gan láti jáwọ́ nínú iṣẹ́ burúkú yìí. Ṣayọ̀, ṣé o ti ṣe test ni? Ti ṣe test. Kí ló wá fún assurance pé o ti kó HIV? O mọ̀ pé sẹ́mi la méjì ṣá. Tèmi ti bàjẹ́. Ọmọ tó mú wá fún mi ọmọ mi ni. Aṣẹ́wó lè mú wá. Aṣẹ́wó ni ta ni àbọ̀ ya wèrè ni ṣaṣẹ́wó kí ni ti ọ. Mo lọ́mọ mi ló mú ọ̀lọ́ aṣẹ́wó sọ ẹ̀mọ̀ mi ṣaṣẹ́wó ni. Ṣé pààrọ̀ ẹ lọ lò bẹ́ẹ̀ ni o. Ọmọ pàrọ̀ ọmọ tó mú wá àlọ́mọ tí mo bínú ni. Aṣẹ́wó lè mú wá kì í sọmọ tí yín o. Etí ẹ di sọ àgbọ̀rọ̀ tí mo sọ ni ṣé tí rẹ di hàn gan tí hàn ọ ni. Mo lọ́mọ mi lè yan ní kí n lọ fọ́ mi lò bẹ́ẹ̀. Ẹ padà lọ lò ní. Ṣé nǹkan kò mọ sọ ya wèrè. Ìbéèrè mi. Oríire ò ti burú wọn ò sì ṣe pé fún ọ wọn wàá ṣe kankan mọ́ wọn bá dìde parọ́ ẹ. Ẹ ṣe lé. Èwo ní ṣe. Ẹ ṣe lé. Ẹ ṣe kankan mọ́ báyìí ẹ ṣe anything mọ́. Ẹ ṣe lé yóò. Sọ ya wèrè. Ní ẹ̀ bá ti ṣe kí sẹ́yìn kò léwu. Sọ ya wèrè. Ìbéèrè mi. Ṣé wọn ò sì pé fún ọ sóríire ò sì burú. Ìbéèrè mi. Ọ̀dà mi ò sí kankan mọ́ ẹ ṣe mánu. Àbí nǹkan kọ lù ọ ní ìmọ̀. Ṣé mo ní ìṣe. Ẹ wá lọ yanjú ẹ o. Bàbá yìí kó ti wá lọ parí kíní.
ọlọ́sàn ti gbọ̀sán olóru ti gbòru ǹjẹ́ ewé ìyeyè ẹ parapọ̀ ẹ jẹ́ kíyè rẹ̀ ó sọ kíyè rẹ̀ ó jí ọ̀yẹ̀là kíyè rẹ̀ ó sọ a ti pín tòru fòru ẹ wá fàyè gbọ́ ọ̀sán kọ́lọ́sàn ó gba tiẹ̀ ọ̀yà àjọ̀nú gbóngbòrò ẹ jẹ́ kíyè rẹ̀ ó sọ arákùnrin ọ̀ká àwọ̀ ọ̀yà gbéra sọ ọ̀yà máa ń dé bá gbéra sọ ọ̀yà wọn bọ̀ kọjá báyìí wọ́n sì. bí ọmọkùnrin ọmọ tí ń lọ láàjìn rárá ṣùgbọ́n àjọ̀nú gbóngbòrò wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ láṣẹ pé wo wọ́n wá ní ipa ọ̀nà báyìí ní wọlé àwúrèbe àfẹ́ká báyìí láyé fẹ́ ná wo ó di kí àjọ̀nú gbóngbòrò. ṣe tán mo ti ń lọ mà. Báwo ló ṣe máa ń ṣe báyìí wọ ọmọdé o jí láàárọ̀ yẹn sìn o gbàṣọwọ o lò tí ń lọ bó bá fẹ́ jáde á máa wá ìgàlẹ̀gàlẹ̀ bí kò ní padà wálé mọ́ ni ṣé kò yẹ kó béèrè pé mọ́mì kí lẹ fẹ́ jẹ màámi kí n dáná fún yín tó máa lọ. Mọ́mì ṣe bọ́ dà lílé ẹ mú bẹ́ẹ̀ kẹ́ jẹ́ ń bẹ̀ tí mo bá dé màá wá dáná fún yín mọ́mì. Kò burú ọ̀nà àgbọ̀ ọjà ni mò ń tà yìí búrẹ́dì mò ń tà yìí mo jẹ búrẹ́dì lénìí àmúlọ́la àmúlọ́tọ̀lá mélòó ló fẹ́ kú síbẹ̀ kódà ṣáà máa pè. má fojú mi sọ́nà ọjọ́ tó yọ lọ́wọ́ tó bá ti wá ń dé. Báwo ni Kúnlé káàárọ̀. Kí ni ò ń béèrè bí mo ṣe mọ̀ ṣọmọ kékeré ni yín ni bó ṣe ń lọ yẹn Wándé ti kú. Torí mo ṣe sílẹ̀kùn láàárọ̀ kí mi ti ẹ̀gbẹ́ wọn ti mọ̀ pé kò sẹ́gbọ́n ẹ̀ náà lé kí n kí wọn ẹ káàárọ̀ o mo ṣe bálẹ̀ nìyẹn tọ̀ntọ̀. Ó ti kú ṣó ti gan báyìí tẹ́mi ṣe mọ̀ ṣé báyé ni mo bá mi àbáyé kọ́ ló bá mi ṣé nǹkan kan ṣẹlẹ̀ tí ìrìn àti báyìí téèyàn eléyìí sùn ni eléyìí kú ó ti lọ. ṣé báyìí wà ní. wo orí ìjọ mi àìṣe mọ̀ ṣorí tí ọba rí wẹ̀ ó ṣe bí kúrò rí ni o. torí mo ti rí fírí lásán ní kóòtù ó ní iye ẹ̀wọ̀n dùn ó ṣojú mi o lásán ní kóòtù ó ní iye ẹ̀wọ̀n dùn. Mi ò mọ̀ ń gbà ń wò tí ẹ̀ rí nílé ni o gbọ́. ẹni jọ́ mẹ́ta máa ń sọ pé ilé wà bọ̀ sí onílé wà lórí mi ó lè lọ gba hòtẹ́ẹ̀lì onílé sí hòtẹ́ẹ̀lì alẹ́ àná ló sọ pé ṣùgbọ́n kọ́ńrẹ́ ìṣẹ̀lẹ̀ sọ́spìlù kó tó dọ́spìlù báyọ̀ ti dákẹ́. ṣé bó ṣe ń yà ẹ́ lẹ́nu ló ṣe ń ya èmi náà lẹ́nu torí ẹni tí mo ṣe lọ́sàn-án àjọ sọ̀rọ̀ kan pàtì ó ní kí n wá rí òun ló tẹ láàárẹ̀ hòtẹ́ẹ̀lì ni mo ní kí n lọ pín lọ́rí ká lọ finalize ọ̀rọ̀ wa báyọ̀ ti kú báyọ̀ ti kú. kí wọ́n sọ pé ó ṣe gan. mi ò mọ̀ lókun ni but I'm very sure pé báyọ̀ dọ́gbọ́n sí báyọ̀ dọ́gbọ́n sí torí mi ò bí yẹn ṣe sáré lówó òjijì bẹ́yẹn ó dọ́gbọ́n sí ni tó bá dé ẹ̀ràn tí ó ti máa ń sọ wípé òun lè ṣe kò sí nǹkan tó mò lè ṣe kò sí nǹkan náà tó mò lè ṣe láti fi lówó but kò dẹ̀ yí báyọ̀ ni o
pípẹ́ tó bá sáré lóòjọ́ tó sáré gòkè lóòjọ́ ọjọ́ nílò wọn jábọ́ kulẹ̀ ọjọ́ ni. àti ẹ̀kọ́ bẹ́ẹ̀ everybody ni. ẹ má bínú ṣẹgbọ́ bàbá fẹ́ ṣe tán ṣẹgbọ́ ẹ má bínú ẹ kàn sẹ́yìn lálejò ilé awo ni o bàbá ní ká sí lálejò abẹ́ ìfúnká gbóná ẹ fẹ́ bàbá wà ní agbára mọ́ ṣiṣẹ́ lọ́wọ́ ẹ wá ẹ bá sẹ́yìn dáwọlé ni ìlú àwọn ẹgbẹ́ mi ti dáwọlé ni kódà yóò yẹ lẹ́yìn gbàtà fún bàbá bàbá náà fẹ́ rí. ṣé bàbá náà lẹni adókòdé ni bàbá ṣe kan lọ́wọ́. ṣé etí ẹ di ni àbọ̀ ọ̀gbọ́n ojú ẹ fọ ọ̀gbọ́n kan tí mo sọ fún ọ ní pé kọ́mọ wọlé tètè já wọlé tí wọ́n bá forí kọ́ kọ́jà kó forí kọ́ ní ìṣẹ̀ṣẹ̀ bí ojú gbóyin ló ṣe. ebi rẹ kọ èmi náà bàbá ti dé bàbá ti já wọlé bọ́n ti já wọlé yẹn bóyá wàá mú un so lọ́nà. ebi rẹ kọ. nígbà tí mo ṣe rí yín mo tẹ̀ ọ̀gá yìí méjì mo pẹ́ ẹ gọ̀ nígbà jẹ́ pé bẹ́ẹ̀ ṣe mórí àwọn ọkùnrin tẹ́ẹ̀kì bá bẹ́ẹ̀ yìí ńlẹ́mọ̀ wá káàkiri kò jẹ́ ọmọ sọ̀rọ̀ bá ń sí mi. kó ṣe kọ́ tí mo bá wà nìyẹn o bí màá ti pàṣẹ sáà mi ni mo bá wà wáyé. bẹ́ẹ̀ ti pààyàn sáàmù lẹ́wọ́ níbi àyè ẹ rí nǹkan àwọn olódo bẹ́ẹ̀ ti pààyàn sáàmù lẹ́wọ́ wá síbi àyè irọ́ bẹ́ẹ̀ ti pààyàn sáàmù kan bẹ́ẹ̀ ti pààyàn sáàmù ní kọ́ wọlé kọ́ kọjá wọlé kọ́ lọ́mọ ẹ̀ sáàmù bẹ́ẹ̀ ti pààyàn sí ní. èyí ti jẹ́ kí ló dé òde dúró nínú ilé lọ́hùn dé mi. bàbá nǹkan tó ṣẹlẹ̀ ní ò jẹ́ kí n lè dúró. kí ló ṣẹlẹ̀ ọmọ pé yàrá agbára níbí ni kó jókòó ní ẹ̀dẹ̀ lọ́hùn dé mi. bàbá mo délé Báyọ̀ láàárọ̀ yìí ni wọ́n fi ń tó mi létí pé Báyọ̀ ti kú o. ó ti kú. kò lè mọ̀ rí bẹ́ẹ̀ tí ẹlẹ́dàá tiẹ̀ àti májẹ̀mú tó bá gbóngbòrò ṣe ń tọ́yàn nù ìyẹn ló wá ń torí ẹ̀ sáré bọ̀. ẹ ní nǹkan tí ẹlẹ́dàá èèyàn nù. àdéhùn. àti májẹ̀mú. ṣé àdéhùn lórí owó iná ni. gbogbo nǹkan tó fi lówó ojú oṣù kan lọ. náà ló ṣe sọ bẹ́ẹ̀ pé tí májẹ̀mú tiẹ̀ àti gbóngbòrò tó múnú. ṣé pé èyí tèmi náà ṣe ṣé pé olóṣù kan náà. kò lè rí bẹ́ẹ̀ àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ dé èrí yàtọ̀ọ̀tọ̀ májẹ̀mú ní ká kó ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ní pẹ̀lú gbẹ́ngbòrò ẹlòmíì a máa ń oṣù mẹ́rin olóṣù mẹ́fà àmọ́ ọbẹ̀ kódà ẹlòmíì ọjọ́ méjì. bàbá ṣé gbóngbòrò kì í báyọ̀ ṣàdéhùn ọlọ́bí ológun ọdún 30 years 40 years ni olóṣù oṣù tí ò dẹ̀ ju oṣù mẹ́fà nìkan ni gbóngbòrò ń báyọ̀ ṣe. tó bá jẹ́ ọlọ́jọ́ gbọ́rọ̀ lòun fẹ́ wọ́n ní ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí bi ìkan lọ́wọ́ ọ̀hún. gbogbo àwọn ọlọ́jọ́ pípẹ́ ẹ̀yìn ń bọ̀ ọmọ ọbẹ̀ yìí tán lé kò sí èyí tí ò ṣeé ṣe ń bẹ̀ gbogbo àwọn tẹ́yìn kan ọmọ méje lọ tán ìyàwó mẹ́fà ìkankan làbọ̀ ọ̀hún. ibẹ̀ sí bàbá ẹ sọ gbogbo ilé fún mi tẹ́lẹ̀. ọ̀rẹ́ wa gbogbo ìjọ ìsọ yìí àdéhùn ni wọ́n yìí sọ fún èèyàn tẹ́lẹ̀. eléyìí díẹ̀ o. kí ló dé ń bẹ̀. anyway bàbá ṣẹ́rí tó wà important ń bẹ̀ ni pé ṣẹ́rí mo yẹ kúrò ń bí láàárọ̀ yìí nígbà tí màá fi délé nǹkan tẹ́ sọ fún mi ni pé alájẹ́ nǹkan tá a lò ó máa ti kú ṣẹ́rí nígbà tí màá délé láàárọ̀ yìí níṣẹ́ ni mo bá ọmọ tó ti sick for about 7 days tó jẹ́ pé ìyá apá kò lè gbé ẹsẹ̀ kò lè gbé mo bá tó ń jẹun lọ́wọ́ ni. kò ṣe kí ni. ọmọ tá a lò kú o. ewu ń bẹ o ewu ń bẹ o. ewu bíi ti báwo. ọmọ tí ò kú yìí ewu ń bẹ o orí rẹ̀ ò gbàbọ̀dé ni orí alájẹ rẹ̀ ò gbàbọ̀dé ẹ̀jẹ̀ rẹ̀ korò fún gbóngbòrò láti mu
Bàbá ewu bí sí báwo. Fine. Bàbá fine, that is good. Ṣé rí fẹ̀kàn tẹ́lẹ̀? Ṣé mọ̀ pé kálẹ̀ ti sọ fún mi ní pé a máa lo ẹ̀jẹ̀ ẹnìkan á kú gbóngbòrò kan máa gbé ẹ̀jẹ̀ kiri wọ́n máa gbé owó kiri gbé nǹkan ọ̀gẹ́rẹ́ mi ìpìlẹ̀ ní interest nínú pé à ń fi ẹ̀mí èèyàn à ń fi ẹ̀jẹ̀ èèyàn àfi ń gbówó tẹ́lẹ̀ mi ìpìlẹ̀ láìpẹ́ òun náà lẹ́tún máa sọ yìí ẹni bí oṣù mẹ́fà oṣù mẹ́rin oṣù méjì ọjọ́ méjì ni ẹni tó bá lówó máa lò ṣe rí ibi táwa bá dé yìí nígbà tọ́lọ́run ti ṣe tí ẹ̀jẹ̀ wa ndé ti kúrò fáwọn gbóngbòrò láti mú bàbá ẹjọ́ yọ̀ǹda mi ẹ má wulẹ̀ já lo ẹlòmíì. àti ẹ̀ nílẹ̀ lòmíì fún ọ nílẹ̀ lòmíì fún ọ nǹkan aṣọ alájẹ rẹ tó mú náà ni àmọ́ wọn ní bá àràdàn àmọ́ fòbẹ̀jẹ̀ iṣẹ́ bọ torí ó di dandan kí àjọ̀nú gbóngbòrò ó mú jẹ. bàbá kí ni túmọ̀ ẹ. o kò lè yé ọ. ń bọ̀ báyà yóò lò àbí ó yẹ ọ bó ṣe mọ́ àánú rẹ̀ ṣe ń jó bó ṣe mọ́ ẹgbẹ́ ọ̀dọ́ ẹ̀. arìnrìngbẹ̀rẹ̀ kò ní sùn lójú ọ̀nà bẹ́ẹ̀ ni arìnrìngbẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ délé asáré títí ò ní rèrè jẹ wọ́n wo aago aláago ṣiṣẹ́ ẹni tó wo aago aláago ṣiṣẹ́ wọ́n dàbí ẹni tí ń tu olú ọ̀rán bẹ́ẹ̀ ni àìkájú tu olú ọ̀rán ìgbà rẹ̀ ò tó sì lọ́bẹ̀ ẹni tó fi kẹjú lówó wọn kì í gbádùn owó ìyẹn tó fi wàràwàrà lọ́là wọn kì í gbádùn ọlà wọ́n lè kú ní wàràwàrà wọ́n lè kú rèwerèwe ẹni ẹ bá kẹjú jayé ẹni tó fi kẹjú lówó wọ́n á máa kẹjú lọ sára kejì Èdùmàrè má jẹ́ káwọn bá wọn kú rèwerèwe o. Kókó alágbogbo ó máa rọ. Bíná bá wọlé o, òkùnkùn á lọ. Bíná bá wọlé o, òkùnkùn á lọ. Ìmọ́lẹ̀ dé. Kókó alágbogbo ó máa rọ. Kókó alágbogbo ó máa rọ. Bíná bá wọlé o, òkùnkùn á lọ. Bíná bá wọlé o, òkùnkùn á lọ. Ìmọ́lẹ̀ dé.